Gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká tí ẹ ti ṣe dáadáa ni mo bá. It's my first time on Instagram doing a live show, you know, apart from the one I had in the morning. Mo kàn ní pé kí n wá ní pé kẹ́ wá bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ yìí torí àwọn tó wà lórí Facebook wọ́n ti fẹ́ pa mí. Wọ́n ti fẹ́ pa mí torí ẹ̀ mo ṣe wá I've decided to make this show an interactive one tó jẹ́ pé àwọn èèyàn máa wọlé kàn join me live so that a lè jọ discuss ẹ̀. Tẹ́ bá rí nǹkan tí mo kọ sókè mo ní pé ṣó ṣeé ṣe mo ní ṣó ṣeé ṣe wípé kí ọkùnrin dúró sórí òbò kan ìjó ṣeé ṣe ọkùnrin dúró sórí òbò kan then àwọn nǹkan tí mo fẹ́ káwọn èèyàn jẹ́ ká jọ discuss ne then mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ọkùnrin náà máa ń sunkún àwọn ọkùnrin náà máa ń sunkún then gbogbo ẹ̀yin tẹ́ ti dó okó tó sanra ẹ̀yin tẹ́ ti dó okó tó tínrín báwo lẹ àlàyé wo lẹ lè ṣe fún wa nínú ìyàtọ̀ wo ló wà láàrin okó tó sanra àti okó tó tínrín nǹkan tí mo fẹ́ jẹ́ ká sọ lẹ́yìn nìyẹn it's going to be an interactive one ẹni tó bá ní interest pé láti bá wa sọ̀rọ̀ kó request láti join me ní orí video because it's something that I want us to talk about. I don't really want to be the only speaker here. I want to learn from people. It's an interactive section. It's the first time I'm doing a live show on Instagram, and I want you guys to make it very interesting one for me so that màá wá chemo. Tó bá yẹ pé orí Facebook mo wà nse àwọn èèyàn mi àti fall in. So tẹ́ bá fẹ́ kí n máa wá from time to time on pé kí wá ṣe show lórí Instagram. I want you to encourage me today. I want you to oh no mo wà lórí Facebook oh no more Facebook okay I no sọ bẹ́ẹ̀ àwọn fans mi lórí Facebook máa ya yín jẹ ni. So I know people are actually requesting to join the video but ẹ wo topic yẹn dáadáa I made to your ẹ wo topic yẹn dáadáa kẹ́ wo nǹkan tí a jẹ lè sọ lórí ẹ̀ wípé ìjẹ́ ọkùnrin kan wà tó lè dúró lórí òbò kan ṣé ọkùnrin torí àwọn obìnrin ti fẹ́ pa mí lórí Facebook because they don't want to hear the fact torí nǹkan tí wọ́n fi ń para wọn tó fi ń pa ọkùnrin dànù wọn ò fẹ́ gbọ́
wọn ò fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ni mo ṣe ní kí n tún wá gbé wá maybe tó bá wá from ọkùnrin's mouth táwọn ọkùnrin bá ń contribute wọ́n gbọ́ bí àwọn ọkùnrin ṣe ń sọ maybe wọ́n máa lè understand nǹkan tí mò ń sọ because I'm a realist and I'm not ready láti hide under behind one finger. I will say it the way it is. I don't care whether you want to say okay torí pé mo sọ pé ọkùnrin náà wọn ò lè dúró lórí òbò kan obìnrin náà ò lè dúró lórí okó kan. It's your choice. If you decide not to dúró lórí okó kan, it's your choice. And I want to tell you the way tí testosterone ọkùnrin ṣe ràn kan ni tóbìnrin ṣe ràn. Ọkùnrin man obìnrin the main hormone sex hormone fóbìnrin is estrogen and the main hormones fún ọkùnrin is testosterone. Ọkùnrin tún wá ń lò nínú hormones obìnrin. That is one thing that mo fẹ́ kẹ́ mọ̀. Bóyá estriol ó ń lò kan nínú nǹkan tó wà nínú àwọn androgens tí obìnrin wọ́n ń lò kan tí ó jẹ́ ti obìnrin. So ọkùnrin ní bí ọkùnrin ṣe máa ń react sí òbò àbí sí okó jídó ó yàtọ̀ sí bóbìnrin ṣe máa ń react sí okó dó. So hence mo sọ wípé if you choose want to pé okay because mo sọ wípé ṣé ọkùnrin lè dúró sórí òbò kan ṣá kí wọ́n náà pé okay mi náà lè dúró sórí okó kan. It's your choice. But me, I'm just saying my own, and I'm saying it the way it is. I'm not saying it because mo fẹ́ daleru or anything, but mo fẹ́ kí gbogbo wa ma face reality. So that ni ma tí ọkùnrin ò bá ti ṣe wọ́n mo o lè wà pẹ̀lú ọkùnrin for 20-30 years. Kó má ṣe wọ́n ìyẹn ò mean wípé kò ṣe ó wà smart ni and which is very good. Ìjọ́ tí ò bá dé wá ṣe wọ́n bóyá tó wá lọ mistakenly ó wá lọ rí lẹ́ẹ̀kan. Mo fi po warrant wípé bóyá kéèyàn pa ọkùnrin àbí kéèyàn pa rẹ̀. That's nǹkan tí mò ń sọ. I'm going to let you can request to join my video. It's the first time I accept some people to join me on video. We want to talk about this. I'm going to ask you on video. Hello. Yeah, that's the class captain. Hello. The third person. I'm going to accept more. Hello. Hello. Yeah, nǹkan tá à ń sọ lẹ́yìn ni à ń sọ̀rọ̀ nípa ìjẹ́ ọkùnrin ẹjọ́ ẹni tí ò bá ti lè dúró sórí fídíò. Ẹni tí ò bá ti lè fẹ́ add tí ò bá ti fẹ́ join video kó n bá ti add ẹ̀ ṣàrọ̀ra yọra ẹ̀ I beg you just take out yourself. Níta fẹ́ sọ níbí báyìí lẹ́nìí ni pé a fẹ́ sọ̀rọ̀ lórí jẹun àwọn tí mo lè. What's the point? Ẹ tí o bá ti fẹ́ dúró lórí video, what's the point of sending friend request? Tó bá ti mọ̀ pé òní don't send friend request. Ẹ bá ti fẹ́ join lórí video, there's no point sending friend request and níta fẹ́ sọ tó bá ti mọ̀ wípé ò fẹ́ kíyàwó ẹ rí ẹ o ò fẹ́ sọ tòótọ́, there's no point joining this video. I want you to say the way it is, what you think. Tó bá fi pé bóyá ọkọ lọ sá pamọ́ sí toilet. Yeah. They say only some people have not even left. Only 3B guests can be in your live room. Okay. Some are there, but they are not talking. Yeah, including so then come back to sort it, then you will leave, other person will join. I can as well just give my opinion and leave them. Other people will also join. That is how it is. Keshepe your koluma dobe titi ma fi pari program. Okay, in Kotan, so you as a man, do you think wípé ọkùnrin kan ó lè dúró sórí òbò obìnrin kan for life? They okay, want to marry for 10 years. Do you believe wípé ó possible kí ọkùnrin kan remain lórí ìyàwó ẹ̀ nìkan? Kí ló fi pé ó lè ṣe? Kí ni ó máa ṣe fọ́kùnrin tó bá remain lórí ìyàwó ẹ̀ nìkan? Or kí ni you as a man, kí ni experience ẹ nípa? How many years have you been married for? 6 years. So kí wúlá ni experience ẹ compare bí o ṣe rí nígbà tẹ́ fẹ́ra àti sìn? Kí ni experience tó lè share pẹ̀lú wa? To me, there is a lot difference because koto di pé mo wà nínú marriage, you know, mo ń
going around having different kimaso òyìnbó mo ń jẹ oríṣiríṣi iṣẹ́ ṣe understand based on ìgbà tí mo wà níléèwé ìgbà tí mo kúrò níléèwé oríṣiríṣi but mo marriage máa cage ọkùnrin likewise ó lè cage obìnrin I don't know but I will speak for men or for myself marriage máa cage ọkùnrin tó jẹ́ pé to the extent jẹ́ pé obìnrin kan ló máa wò all the time ó dàbí oúnjẹ ni tó bá jí láàárọ̀ wọ́n ṣe rice fún ẹ ó jẹ tó bá tún dọ̀sán wọ́n ṣe rice fún ẹ ó jẹ ó tún dalẹ́ ó jẹ same thing ó tún lọ́jọ́ kejì náà ó jẹ ó máa fẹ́ dọ̀ but ó tọ́ ọ̀rọ̀ ẹ mọ̀ torí hypocrisy àti nǹkan tí society máa sọ ó mú a lot of ọkùnrin die in silence kò sí ọkùnrin náà tó máa jáde tó máa sọ pé yes òun róbìnrin kọ́ńtà tó jẹ́ pé bóyá ó ṣèdí bọ̀m̀bọ̀n ọyàn dúró gbogbo ẹ̀ dúró tí ara ẹ̀ ò ní mú or tí ò ní different thoughts sí pé mo wish kí n kàn tiẹ̀ gbọ́ṣẹ́ ọmọ yìí wò lẹ́ẹ̀kan ọmọ yìí ó máa dùn gan o ṣe understand so bí experience tọkùnrin face tèmi let me just say me but ẹ mọ̀ marriage èèyàn máa fẹ́ respect ẹ̀ pé kílé má bàa dàrú kí society má bàa sọ̀rọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí ni mo ṣe tí mo fi fọwọ́ ara mi ẹ mọ̀ wọ́n máa criticize. So pẹ̀lú gbogbo nǹkan tó ń put into consideration yẹn has that stop you láti from pé o dóbò ń ta ṣé o ever dóbò ń ta láti ìgbà tó ti marry báyìí. Ẹ̀rín ló bá dé ni. Ẹ̀rín ló bá dé. Ṣé láti ìgbà tó ti fẹ́ obìnrin sí òdóbò ń ta? No, mi dóbò ń ta mi. Àwọn máa sọ ẹlẹ́yìn sí. Ẹ̀dá iná ọ̀nà káfáàrí ẹ̀ sókè. Àwọn máa sọ ẹlẹ́yìn sí. Kí ló ètò rẹ́rìn nígbà tó pọ̀ ni káwọn tó ń bú mi lórí péjì pé bí yàgò encourage mo fẹ́ da lérúkọ lè mọ̀ ṣó no jẹ́ akásọ yẹn lẹ́yìn sí ni kò ṣeé sọ no nísìnyí ẹ jẹ́ ká ṣe báyìí tó bá dókò bá ti bí ẹ tí ó bá pé odóbò ń tà tí bá bí ẹ kò ṣe tó bá ti yé mi ìtì odóbò ń tà bó odóbò ń tà. Deep breath. Okay, ó ti yé mi bọ́tà jẹ́ ká gbé lóbi wọlé. Nǹkan tá à ń sọ náà ni wípé I'm trying to bring in more people. Sorry, it's my first time of coming on Instagram live, so I'm just fiddling around it, and I don't know. I'm going to get there. Má worry. So I want a request video to come in. Kí n gbé yín wọlé. Nǹkan tá à ń sọ lórí ìkànnì yìí ni wípé ìjẹ́ àwọn ọkùnrin kan tí ẹ wà tí wọ́n lè dúró pé okay for years nínú marriage kó má ṣe ta iṣẹ́ ó possible. Kí ni nǹkan tí please don't send me request if you cannot join the video. Hello. Hello. Oh God. Kí ló ń ṣẹlẹ̀ ṣé easy service àbí kí ló ń ṣẹlẹ̀ gan? So ipe ìjà àwọn ọkùnrin kan wà tí wọ́n máa wà pẹ̀lú ìyàwó wọn tí wọ́n ò ní ṣe nǹkan kan níta ṣó possible kọkùnrin wà kó má jẹ ẹgbẹ̀gbẹ́ ọkùnrin wo ló lè fọwọ́ sọ̀yà pé òun ò ní dóbò mi tí ọkùnrin ò bá dóbò mi gan kí ni nǹkan tó ń ṣe 95% go fuck another babe tí ọkùnrin ò bá dóbò mi kí ló ń ṣe fún ọkùnrin. I'm trying to invite people in. I don't know what is going on. Please send requests. Let me bring you in. Okay, ni yẹ kó wà interactive ni. Okay. Hello. 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 Hello, ẹ káalẹ́ ṣàlàáfíà lẹ wà o. Mo fẹ́ yín náà kọ́. Àwa. Ṣé gbọ́ nǹkan tá à ń sọ tá a fẹ́ kẹ́ bá wa dá sí? Mo rí póbìnrin ló ń sọ̀rọ̀. Mo gbọ́. Ìdílé bá. Mo gbọ́ yín. So possible kọkùnrin wà for years in marriage kó má dóbò níta. Kò possible lò afẹ́ wá ń parọ́ fún wa kò possible at all. Kí lẹ rò pé máa ṣe ọkùnrin ṣe?
tó bá ṣe kí ni ọkùnrin ò lè ṣe ọkùnrin ò lè ṣe adáfẹ́ parọ́ fún àwọn àwẹ̀ all matured ọkùnrin kan kò sọ́kùnrin tó lè ṣe bí kí ìrọ́kùnrin náà kò sọ́kùnrin tó lè ṣe àtọ́ obìnrin kò dáhùn bọ ọkùnrin tálẹ́fẹ́ ṣọkọ ṣọkọ fẹ́ ṣe rẹ̀ ló ṣe lọ́kùnrin ò lè ṣe kó wà dówó nǹkan. ok ẹ kí lẹ wá fi pé ọkùnrin tó ń sàpòhùn ní dóbò ń ta kí lẹ fi pé ọkùnrin tó bá lóun ò lè dóbò ń ta kí lẹ fi pé ó máa ṣẹlẹ̀ sí. mi ò gbọ́kùn kan ṣẹ̀ṣẹ̀ kó òun lè dówó ń ta nǹkan tó wọ́n ṣe ni kó lè fún àwọn respect tí àwọn ìbáwọn kó òun dó ń ta mo kókó má dó ń ta ìrọ̀ ni á dó ń ta Okay. Hello. Contribution mi nìyẹn. Contribution yìí ni ẹ ṣe mọ̀ ẹ ṣe kí n gbà. Àwọn tó wá fún mi lórí fíìdì kí lè máa bá mi fún wọn. Wọ́n kàn sọ tiwọn náà ni wọ́n fún ọ̀fẹ́ face reality ní ìgbésẹ̀ tó face reality. Reality kan fèsì ẹ̀kọ́ mọ̀ pé ọkọ̀ àwọn òyìnbó kó wà ní. The thing is tó bá ti gbé wọlé tó bá ti tọ́kùnrin bá ti gbé obìnrin wọlé tó rẹ̀ ṣe kí àwọn ẹ̀ mọ̀ tí ó tún fẹ́. Ẹ ṣe mà ẹ ṣeun ẹ bá wa kúrò ẹ jẹ́ kí ẹ ṣe gan. Àwọn tó ń ta àgbo jẹ̀dí ẹ kúrò nínú ẹkọ drop kẹjẹ kí agbẹ́lòmí wọlé. Ẹ kú ètò. Ẹ kalẹ́ ọkùnrin ló ẹ kalẹ́ ṣàlàfíà lẹ wà tá ló ń bá mi sọ̀rọ̀. Adúgbò sọ̀rọ̀ Ọ̀yọ́mọdé ló sọ̀rọ̀. Ṣé pẹ̀lú Ọ̀yọ́mọdé fáìn báyìí? Bẹ́ẹ̀ni. Níbo lẹ wà ńgbà tí mò ń wọkọ̀? Ìyá mi. Àtúnṣe yìí bẹ̀. Ṣé ẹ gbọ́ ẹ̀yin tẹ́tẹ̀ wá ń ta nǹkan elégbòogi? Ǹjẹ́ ẹ gbọ́ pé àwọn ọkùnrin kan wà tí ò ní dóbò ń ta? Kò possible. Àdá Mùsùlùmí ni yín. Bẹ́ẹ̀ni. Ṣé àwọn ọkùnrin kò possible kọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀. Bọ̀ púpọ̀ náà ọkùnrin á máa parọ́. Nínú ètò ayé kò rọrùn rárá láti lò bẹ́ẹ̀. Ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ìpalára ńlá wà fún. Ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ jẹ́wọ́. Obìnrin ò dẹ̀ fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀. Kò sóbìnrin tó fẹ́ gbọ́rú ẹ̀sìn tí wọ́n láìkẹ̀ rárá. Ìgbọ̀nsẹ̀ tóbìnrin bá ń gbọ́rú nǹkan bẹ́ẹ̀ ó máa ń dobìnrin lórí ilẹ̀. Á dàbí ìgbà tí èèyàn ò nífẹ̀ẹ́ wọn kọ́ nǹkan tóbìnrin ò kí ń realize pé ọkùnrin lè ní girlfriend ṣùgbọ́n kò lè nífẹ̀ẹ́ tó yàwó ilé ẹ̀ ó máa ń bọ́ sí tíyàwó bá ti jẹ́ni tó ní understanding kò sí nǹkan tóbìnrin tọkùnrin lè ṣe níta ó máa gbàgbé pé kò sí nǹkan kan bẹ̀ ò lè ṣe bí ìyàwó mi ṣùgbọ́n torí pé ojú kòkòrò ọkùnrin mostly ó máa ń jẹ́ kó dàbí ìgbà tó yẹ pé á ti wà carry away kò ní lè control ara ẹ̀ tó bá délé òun ló máa ń jẹ́ kó dàbí ìgbà pé ọkùnrin ò fẹ́ràn ìyàwó ilé ẹ̀. Eré tí wọ́n fún ẹ ṣe ń lé tó bá ti fọ́kùnrin ṣe níta mẹ́mórì yẹn máa ń sink sí ọpọlọ so kò ní lè control tó bá dé láti máa lọ ṣe bálabàla òun ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ problem. Tí ọkùnrin bá wá tọkùnrin ò bá dóbò mí ń ta kí ni nǹkan tẹ́ fìpò lè ṣe? Kò sí nǹkan kan míì tó lè ṣe ju pé brain kan máa ń brain yẹn ò kì í sọ jí tó bẹ́ẹ̀. Ìjọ máa affect òbò inú ilé ṣó máa jẹ́ ọkùnrin sì lè perform dáadáa nínú ilé tí kò bá dóbò míì tó fi ń sustain. Distance tó wà ń bẹ̀ pọ̀ gan. Tó bá yẹ pé ìgbà kan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lè máa ṣe bí ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún in a month. Tó bá ti wọ́n ti mọ́ra wọn lára pé kò sí tuntun kankan kò sí ẹ̀mọ̀ àwọn àdìpé kẹ́yìn yẹn máa dọ̀. Ìjọ tóbìnrin yẹn bá kọ́ mi pé ó yẹ jẹ́ ká ṣe kínní. Nǹkan tí òṣìṣẹ́ lánàá tí òṣìṣẹ́ ìjẹta so wàhálà náà wọ́n máa ṣe láti pikọ̀ pé ok mo fẹ́ struggle láti ṣe kínní. Ṣé ara sáà nílò àwọn wàhálà yẹn lọkùnrin máa ń face. So ó máa ń weak ọkùnrin gan. How many years lẹ́yìn tí wà married nsìn? 19 years. 19 ìjẹ́ máa ṣe ti jẹ́ṣẹ́ ìtarí àbí ojú kan lẹ́ni? Ṣé ọlọ́mà. Tí bá ti bèèrè lọ ní pé ṣe ti jẹ́ṣẹ́ ìtarí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ní láti sọ ẹ̀kọ́ ṣe. Kò nídìí ohun mo ti jẹ iṣẹ́ ìtarí iṣẹ́ rí reality kan ní táwọn èèyàn kì í lè face ni pé ṣe jẹ́kọ́ mọ̀ nǹkan tó ń ṣe jẹ́kọ́ mọ̀ pé wèrè yẹn jẹ́kọ́ mọ̀ pé ọkọ mi ò gbádùn ẹni yá mọ̀ bó ṣe máa tú tẹ obìnrin yá mọ̀ nǹkan tóun náà ní láti ṣe.
ṣe understand mi but àwọn èèyàn pretending yẹn àti bẹ̀rù pẹ̀lú nǹkan tẹ́lómi ti gbé sí obìnrin lọ́pọlọ ó ti fìfẹ́ hàn yẹn ó ti ṣú ẹ̀ ní many things tó yẹ kó lè fi believe ẹ̀ so àti wá downgrade ẹ̀ pé mo tún ṣe nǹkan báyìí ó máa ń difficult bẹ̀rù. pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tí obìnrin pa ọkùnrin ṣé ẹ̀yin fi pé yẹ obìnrin kọkùnrin máa sọ fóbìnrin from the beginning of relationship pé àbí tó bá fẹ́ máa fẹ́ mo fẹ́ omi fẹ́ yàwó mi ẹ fi pé yẹ kí save kọkùnrin máa fún obìnrin ní pressure pé òun ò ní fẹ́ yàwó mi ṣó save. kò save rárá ṣẹ́rí ó bẹ́tà kẹ́ ẹ jàjàre kó o bẹ́ẹ̀ kó o ṣe kíkiní yẹn kọ́kọ́ lọ kó mọ̀ kó lè ṣẹlẹ̀ because tóbìnrin bá gbọ́ kíní yẹn lójijì ó máa ń dá nǹkan tí ò rọrùn ní kíní yẹn pé mo fẹ́ fẹ́yàwó méjì kíní yẹn ò rọrùn tóbìnrin láti even àwọn ọkùnrin àgbọ́dọ̀ gbọ́ kíní yẹn pé ìsìnwọ́n lẹ́nìkan ń fẹ́yàwó mi even ẹni tá a ti fẹ́ tí a fẹ́ mọ́ a mọ̀ pé a fẹ́ nìyẹn mọ́ tó bá ti ń gbọ́ bó tún ṣe kíní ká máa rí bákan lára rẹ̀ ó dẹ̀ mọ̀ kó lè fẹ́ látọ́ wá sọ̀yàn tó fẹ́ sílé so kíní yẹn ò rọrùn láti gbọ́ sétí rárá fóbìnrin kò dára lẹ̀ pé mi ò ṣe oníyàwó kan o tí ó bá dé wá di pé ṣé o lè má sọ pé òun ṣe oníyàwó kan but ìwà tí wàá máa hù ìṣesí ẹ jẹ́ kó máa hùn bẹ́ẹ̀ díẹ̀ pé kíní ilé ìṣẹ̀lẹ̀ so ẹni òfin ní rọ́ọ̀mà lọ́jọ́ tó bá kùn èèyàn tí ò rí nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹni ọjọ́ tó bá rí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ reason yẹn tó fi máa ń rí bẹ́ẹ̀. ẹ ṣeun àgbà yìí sọ̀rọ̀ nípa. Yes ma. Idris yìí ni mo fẹ́ gbé wọlé Idris tó sọ pé speak for yourself yìí ni mo fẹ́ gbé wọlé. I really want ṣé Idris. Yes sir ẹ má. To Idris. Bẹ́ẹ̀ni. Ó yẹ bá wa sọ̀rọ̀. Yes ma. How many? Yeah. This is 8 years now. 8 years. Okay, so kí ló ń ṣẹlẹ̀? Dógò mi. Well, Sherry, nǹkan tẹ́ bèrè yẹn nǹkan tó dáa ni. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá báyìí. Sherry, tẹ́ bá jẹ ẹ̀wà, ó possible kó yà yín gbẹ. Tẹ́mi bá jẹ ẹ̀wà, ó possible kó má yà mí gbẹ. Nǹkan tó bá kálukú lára mu ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mi lè rójú yín kí n kàn wojú yín báyìí kí ní ẹni yìí oníṣekúṣe ni. Tó ti yé yín. Torí pé ní wọn kì í kọ́ síwájú orí. Bẹ́ẹ̀ni. Ló fi jẹ́ pé ní a gbọ́dọ̀ generalize gbogbo ọkùnrin pé bákan náà ni. Ẹ ti marry for 8 years. And Ọlọ́run in that 8 years masturbate rí dẹ̀dọ́gbò mi. Àtọ̀ ó dẹ̀ nídìí. Kí ni ìdí jàre? Ìdí ni pé nígbà tí ìyàwó mi bá ṣe ń ṣe nọ́mà o. Okay. Tó bá ń ṣe nọ́mà. Torí prógrámù yìí èmi máa ń gbọ́ màá tún pè á mi kó máa bọ̀ wá jẹ́ ká jọ máa gbọ́. Kò jẹ́ criticize. Yeah. Tó bá ṣe nọ́mà tẹ́tírí èèyàn lórúbìnrin níta. So ẹni tó sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Ẹni sùúrù for 8 years dóbò mi rí. For 8 years. Bẹ́ẹ̀ ni. Okay, a ti gbọ́ yín. A ti gbọ́ yín. Ẹ ṣé gan. Àwọn kan sọ bí báyìí pé hypocrisy is not allowed. Yeah, ó lè possible. Ó lè possible. Hello. Hello ma. Ṣàlàáfíà lẹ wà o. Àwọn kan ní náà láì. Ẹ gbọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ lẹ̀ yìí. Ṣé ó possible kí ọkùnrin kó wà pẹ̀lú ìyàwó ẹ̀ for 8 years kó má dóbò mi? Ma iṣẹ́ rí nǹkan tẹ́mi kàn máa sọ ni pé mi ò like kí n máa sọ kí n speak pẹ̀lú but èmi máa sọ di tèmi ni mo máa sọ mi ò lè sọ tẹ́lòmíì. Ma ó possible dáadáa. Okay. Reason tí mo fi sọ pé ó possible ni pé èmi ó possible lọ́dọ̀ tèmi kí n má súnmọ́ obìnrin mi ò tí ì marry o mi ò tí ì marry. The reason tí mo sọ pé possible ni pé
àkọ́kọ́ èmi máa ń like tí n bá fẹ́ fẹ́yàwó màá fẹ́ ẹni tí mo fẹ́ tí mo like taste mi ni mo máa fẹ́ màá make sure pé gbogbo nǹkan tí mo fẹ́ ó wà lára ẹ̀ so ó possible ìgbà tí mo wà ní ẹ máa gbọ́ mà ìgbà tí mo wà ní Naija mo ń date ọmọbìnrin kan níbi tí mo ti ń ṣiṣẹ́ mo lè sọ fún yín pé gbogbo ìgbà tá a fi ń date yẹn mi ò súnmọ́ obìnrin mi. No, Sherry, you cannot. Ó dàbẹ̀ ní pé ẹni tí ò tí marry tí ò lọ́lé ọkọ rí tán ní kó wá dá sí ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò sí nǹkan kan tó fẹ́ sọ. You are not married, so you cannot really. I can understand. Téèyàn bá ń date ó yàtọ̀ sí pé tẹ̀tijọ́ ń sùn tẹ̀jọ́ ń jí tẹ̀jọ́ rí okó ara yín tẹ̀jọ́ máa só tẹ̀ máa yasó para yín tẹ̀ máa kiss ara yín tí ò ní jẹ́ nígbà tẹ́ ì tí ì fọnu ó yàtọ̀. And let me tell you, nígbà míì tá bá ṣẹ̀ṣẹ̀ ń date ara wa tá ṣẹ̀ṣẹ̀ fẹ́ra ìyàwó àtọkọ lè máa pín toothbrush lò ìgbà tó bá yá ìyàwó á ní á bẹ̀rẹ̀ sí ní sọ pé it's not ideal, it's not healthy, wọ́n á pín brush wọ́n lè máa jọ lo kọ̀ǹkọ̀ lẹ́yìn ìkan náà tó bá yá wọ́n á pín kọ̀ǹkọ̀ ọkùnrin dè jí láàárọ̀ kíyàwó gbẹnu sí lẹ́nu kó kiss ẹ̀ nígbà tó bá yá tí kinní yẹn bá ti ń drop á bẹ̀rẹ̀ sí ní your mouth is smelling, you need to go and brush before I kiss you. So you cannot really say nísìnyí gbogbo nǹkan tí mò ń sọ yìí probably you are still experiencing all of these things but by the time you are married you will understand. So nílé dwell on. Aunty Nka mi rò pé èèyàn kan wà tó lè gbọ́ yín tó mi mo gbọ́ yín gan fọ̀ mi mo máa ń gbọ́ yín gan fọ̀ back to back ni. Nígbà míì ẹ jẹ́ kí n iṣẹ́ rí ma mistake tí ọkùnrin àtobìnrin máa ń ṣe ni wípé ṣé èèyàn fẹ́ the right person. No matter the right person téèyàn bá fẹ́ take for instance ọkùnrin tó jẹ́ pé brain èèyàn tó tírín ló like brain get stick mọ̀ pé ẹni tó tírín ẹni tí òbò ẹgbẹ́ tó jẹ́ pé ti bá ń do màmá fìdí àwọn egungun yẹn because olóbò gbígbẹ tí òbò obìnrin bá gbẹ àwọn obìnrin tó bá gbẹ yẹn òbò wọn máa ń dàbí òbò eléegun ni èèyàn máa fìlì egun yẹn níbi ọkùnrin mi lè ti láìkẹ ọkùnrin mi lè láìkí àwọn ọlọ́yàn kókòkó bíi òrombó tó yẹ pé tó bá tẹ̀ wá máa ti máa fún òrombó yẹn nínú ẹ̀ bẹ́ẹ̀ tóbìnrin tó bá ti bímọ tán a lot of things ló máa change bẹ́ẹ̀ nǹkan tí brain ọkùnrin ti stick mọ́ ni pé òbò gbígbẹ òrombó ni mo fẹ́ táwọn changes yẹn bá ti ń wá ń gbà míì kò ń ṣe ọkàn ọkùnrin nígbà míì láti máa sọ wípé òun fẹ́ cheat but máa wá no ó ti true pé bóyá ó bímọ fọkùnrin yẹn ló fi bẹ̀rẹ̀ sí ní sanra lọ́yún ẹ fi tóbi o brain ọkùnrin ò rí yẹn o brain yẹn tún lọ wá onídìí gbígbẹ míì àtọyàn so a lot of factors ló máa ń contribute sí pé bí ọkùnrin ṣe máa ń change mind ẹ̀ àwọn ọkùnrin míì wà tó yẹ pé wọ́n ti fi sọ́kàn pé láyé àwọn ò ní rí wòwò obìnrin míì but I want to tell you today wípé ọkùnrin náà ń sunkún nínú ìgbéyàwó àwọn obìnrin gidi bí emotion alábòsí. even gan àwa tá jẹ́ single yìí gan mà àwa tá jẹ́ single yìí gan sì ntójú wa ń rí ntójú wa ń rí sometimes èèyàn kàn wò pé ṣéyàn gan nídìí àti marry gan àti èèyàn kàn bímọ kódẹ. ìyá máa ń ṣàbòsí gan ọkùnrin sunkún nínú ìgbéyàwó ju obìnrin lọ most times bẹ́ẹ̀ nígbà tí ọkùnrin ò. yes ma. wọ́n á ní torí pé kó má bá ọkùnrin ò ní fẹ́ sunkún lọ bá àwọn fámìlì ẹ̀ a máa wò pé kó má pè lọ́mọ mọ́mì kó má pè lọ́mọ dádì but obìnrin á sunkún àjọ wá ṣèké bẹ́ẹ̀ ọkùnrin ò ní fẹ́ ṣe yẹn tó bá ṣe àwọn society lè ní ó ti lè rojọ́ jù jàre ọkùnrin ò rojọ́ bẹ́ẹ̀ wọ́n ń sunkún inú wọn ń bàjẹ́ wọ́n ń depress nínú marriage so ọkùnrin tó ti. but mo ń gbọ́ yín mà ìgbéyàwó pẹ̀lú wípé èmi àti ìyàwó mi tíyàwó wá gbé àwọn attitude kan tí ò ever expect àwọn expectations ẹ̀ tó high tíyàwó bá gbogbo ẹ̀ jẹ́ are you now going to tell. ẹ mọ̀ nǹkan tó jẹ́ kí èmi sọ bẹ́ẹ̀ yìí pé èmi lè dúró ti obìnrin láì ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin kankan tà ní pé ṣé mọ̀ everybody ṣe rí nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣe èmi máa speak fúnra mi ni mi ò kí n speak fẹ́yàn. marry ná. ẹ máa gbọ́ mà apátọ̀ pé kí n marry ná or kí n má marry mo jẹ́ nìkan tó yẹ pé mi ò láìkí kí n máa pẹ́ǹtà
ọ kí máa tí n tó bá ti ní ìsìnbáyé mi ò lọ bí iṣẹ́ ilé ni mo wà ń sìn ẹ máa gbọ́. Àwọn ọkùnrin kan náà mọ́mì ma it's not like pé mo lóòótọ́ single ni mi ò dẹ̀ kí n ṣe single. No, let me tell you wàá sọ pé Ọlọ́run kò fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ àwọn ọkùnrin kan wà tí wọ́n pinnu nǹkan tí wọ́n náà pinnu. n tó lè mú mi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ilé ló máa judge nǹkan tí n bá gbé sílé ló máa judge. Now you are talking mo ṣe ní pé tí ò bá ti ń ṣe yẹn èmi jẹ́ nìkan tó yẹ pé tí n bá ti lọ bí iṣẹ́ kí n padà wá sílé kí wọ́n máa ṣeré mi nínú ilé ni mi ò mo máa ẹ sọ̀rọ̀ kan jọ kan ẹ ní ìlú tẹ wà ẹ ní ẹ̀ẹ̀nà rẹ̀ ẹ kí n lọ sílé èèyàn lifestyle tèmi náà nìyẹn. Can I tell you this? Àwọn ọkùnrin kan wà tó jẹ́ bó ṣe rí yìí ni wọ́n ṣe rí ṣùgbọ́n obìnrin sọ wọ́n di wèrè obìnrin sọ wọ́n di alárìnkiri obìnrin sọ wọ́n di àwọn tó ń mu ọtí obìnrin sọ wọ́n di pé tó bá jáde níbi iṣẹ́ wọ́n máa wábi tí wọ́n máa rìn lọ kiri kí ilẹ̀ ṣú kóbìnrin ti sùn káwọn. kílẹ̀ ṣú káwọn tó wọlé mi ò disagree nǹkan tẹ́ ẹ sọ yẹn èmi náà mo ní ọ̀rẹ́ tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ sí mo ní ọ̀rẹ́ tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ sí tó yẹ pé okay ma ẹ ṣé ma thank you ma. Yeah. Yeah, you can go up. Ẹyọ mi kúrò. Ẹ jẹ́ kí n wá fún ṣe wá yọra mi ẹ jọ. Babe, yes, there's no man. Hello. Ẹ wo, ẹ má bínú àǹtí Yínká, èmi àti ìyàwó mi lájọ ń jiyàn, àjọ ń wo program yìí. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o, ṣàlàáfíà lẹ́wà. Yeah, a dúpẹ́ fọ́lọ́run. Yẹ́yà ilẹ̀ wà. Èmi àti ìyàwó mi lájọ wà, àjọ wo program yìí ni, a máa ń wò dáadáa. Ẹ lè má lè sọ nǹkan ẹ lè má lè sọ tọ́jà. Ẹ mọ tó ṣẹlẹ̀, ó ti wọnú ilé lọ, ẹ bèrè ní tẹ bá fẹ́ bèrè kò sí wàhálà. Ìgbé ṣó possible kí ọkùnrin jókòó lórí òbò kan for years nínú marriage. For years, tó bá yẹ pé years ni kò possible. Àti pé mo gbọ́n tí màá kan sọ lẹ́ǹkan nípa pé ọ̀rọ̀ ó ṣe 8 years kò ṣe 8 years. Ṣé ti rí àwọn nǹkan kan wà tèmi fúnra mi tí mo nígbàgbọ́ nù ẹ̀ torí ẹ̀gbọ́n dádì mi kan wọ́n máa ń sọ gbólóhùn kan ní time gbà kan pé tí mo bá ti marry àwọn á béèrè question kan lọ́wọ́ mi after 5 years. So ìbéèrè tí wọ́n náà máa béèrè yẹn ni torí èmi ń sọ fún wọn gbà yẹn lọ́hùn pé kí ni wọ́n rí tí wọ́n fi fẹ́ yàwó méjì àbí yàwó mẹ́ta àwa náà wọ́n tí ní dá mi lóhùn èsì yẹn sìn pé tó bá ti tó àsìkò yẹn àwọn á béèrè question yẹn lọ́wọ́ mi. So ìbéèrè yẹn gbà tèmi náà spend years nínú marriage mi báyìí torí èmi ti ń lò bí 2 years close to 2 years báyìí sìn. Nínú marriage mi báyìí sìn. So èmi ti ń rí àwọn àpẹẹrẹ yẹn díẹ̀díẹ̀. Àpẹẹrẹ tí mo rí ojú yìí pé lọ́wọ́ tí mo wà yìí àtìgbà tí mo ti marry mi ti sùn mọ́bìnrin mi ju ìyàwó mi lọ. So àwọn àpẹẹrẹ tí mo rí ojú yìí pé n tí wọ́n sọ níjọ́ kìíní àná yẹn mo ti ń rí nírìí pé òótọ́ fẹ́ máa wà nínú ọ̀rọ̀ wọn torí kò rọrùn. So àwọn ẹ̀mọ̀ dignity àti pé bí èèyàn try láti protect ara ẹ̀ from one or two things àti bí èèyàn ṣe jẹ́ láàrin àwùjọ èmi ò mọ̀ speak fúnra mi ní omi ò sọ̀rọ̀ ọkùnrin tó kù. So òun ló draw àwọn gan padà sí ibi tí wọ́n wà yẹn tí ó fi pẹ́ kí wọ́n tó marry torí after 30 years làwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó mi. So before 30 years yẹn ó possible wọn á ti máa súnmọ́ obìnrin mi. But kó tó lè decide àti fẹ́yàwó kejì yẹn ó ní tí ó débẹ̀. So for years mi ò rò bóyá possible àfi tá a bá ń parọ́ tán kò possible. Kí ló lè tẹ fi ní ẹ̀rù pé ó possible ṣé kò ní ṣiṣẹ́ mọ́ nínú ilé ní tẹ́ ẹ̀ bá rámú gbámílẹ́gbẹ̀ẹ́. Ẹ bèrè question kan lẹ́ẹ̀kan lọ́wọ́ máa kan pé ṣé wọ́n masturbate láàrin 8 years àbí nǹkan kan. Tó lóun ò máa yẹn mi ò gbà yẹn gbọ́ mo kàn dákẹ́ ni kò. Ṣé rí ọ̀rọ̀ yẹn in tí ò lè fi possible. In tẹ́mi náà tẹ̀ ṣe gbà ọ̀rọ̀ yẹn gbọ́. In tí mo tẹ̀ ṣe believe ọ̀rọ̀ yẹn ò ju pé ká ní pé bóyá àwọn àtìyàwó wọn jọ ń gbé pọ̀ sí tó yẹ pé bóyá kò kí ń sí pé bóyá distance pọ̀ rẹpẹtẹ láàrin ra wọn. Ṣùgbọ́n tó bá yẹ pé
àwọn bá ń gbé pọ̀ tó bá jẹ́ kó sọ fún mi pé òun masturbate mo lè excuse ẹ̀ kí n dákẹ́ but tó bá pé for 8 years masturbate bó sùn àti tó bá jẹ́ wípé bóyá ó ní health problem tó bá ní health challenges ó possible because okó ò ní lé anyway. Yeah, it's possible. Yeah, it's possible. Téèyàn bá tọkùnrin bá ti ní àwọn àìrùn kan á máa wo kó dídó bí iṣẹ́ á máa wò bó dídó bí bẹ́ẹ̀ ni kò sí rọ́ọ̀nù kan tẹ sọ. kò pé o ò lárùn kan kò ṣí ẹ́ o wá sọ fún mi pé 8 years ẹ gbàgbé ẹ̀ ìrìnàdé. kò sí rọ́ńbẹ̀ then táwọn èèyàn bá ti pè sórí ètò yìí mo fẹ́ kẹ́ kọ́kọ́ máa béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ti marry àbí wọ́n ti marry. òótọ́ dẹ̀ ni. ó wà very very important ẹni tí ò ti marry kò lè máa ṣàlàyé gbogbo tí ẹ̀ ń béèrè yìí o. so máa tí wọ́n pè lẹ́ẹ̀kan yẹn single guy ni wọ́n lè sọ̀rọ̀ rárá lásìkò yìí torí ọ̀hún tí wọnú agbami yẹn. mi wọlé èmi ò mọ bó ṣe ń kọ́ tèèyàn lórí bí o you know. Okay ẹ try láti gbẹ́ lómi wọlé èmi àwọn tó bá pọ̀ wọlé lè try láti máa cut ara wọn irú sí èmi lè cut ara mi. ẹ bá mi cut ara yín kẹjẹ gbẹ́ lómi o. Hello. Hello ẹ ra o. ẹ máa kúrò lẹ́sà ṣáláfíà lẹ́wọ̀. ẹ kú ẹ lè máa fẹ́ tán láti gbé fídíò sí. ojú yín ẹ kúrò lẹ́wọ̀ lákàbàlá yín ká TNT ní ṣáláfíà lẹ́wà o. hello ma. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ ma ẹ kú ọjọ́ mẹ́ta. jọkọ̀ pẹ̀lú ṣáláfíà lẹ́wà. àlàáfíà làwà o ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run a máa fún yín ṣe mà. kẹ́ni kejì yìí ẹgbẹ́ fídíò ẹ jẹ́ ká rojú iṣẹ́ tí má rì ṣẹ́ni yìí ti má rì. mo ti bá yín sọ̀rọ̀ rí mà mo ń tọ́ láti gbé fídíò yẹn sí ojú àlá. èyí ti má how many years lẹ́tí bí ti wà nù marriage nsìn. ó ti tó 8 years ma. ẹ̀yin how many years lẹ́yìn ti wà nù marriage. 2014 mo ti wà nù marriage ma. ó ti tó how many years nsìn. I think going to 6 years now 7 now. mo fẹ́ 8 years mo fẹ́ bẹ̀rẹ̀ ìjọ possible kéèyàn wà nínú marriage for 5 years má dóbò mi tó bá dóbò yẹn kí ni implication pé ẹni tíyàwó ẹ̀ bá wà ní ẹ̀kọ́ má ṣe ṣó possible ọkùnrin wà nínú relation marriage for years kó má dóbò mi. kò possible ma. kí ló ní definition. because tí o bá bóbìnrin ṣe báwo ló ṣe máa survive. no tí o súnmọ́ ìyàwó ẹ̀. ó níyàwó lé but dídóòbò. no wọ́n ní another it's like ma. ó máa ní nǹkan míì tó ń ṣe fúnra ẹ̀ nìyẹn. bí irú kí ni. ó lè máa masturbate ó possible kó máa masturbate. kí ló dé tí o lè jókòó lórí òbò ìyàwó ẹ̀ nìkan. mọ̀ obìnrin ní wàhálà ń gbà mí mà tọkùnrin bá ń pè kó yá pé ó yá káwọn ṣe ó ti rẹ̀ wọ́n ó ti ṣe gbá ó ti ṣe bàbá àṣàṣù. obìnrin tó fún yín ní òbò every time tẹ́ bá pè ṣé ẹ sì lè jókòó torí òbò yẹn. dáadáa bẹ́ẹ̀ ni. for years. bẹ́ẹ̀ ni mà. okay lọ́rùn ìfọkànbalẹ̀ lèmi fẹ́ máa ń fi ọwọ́ gbáyà pé mo lè sọ pé ọkùnrin mi tí bá ń rí tóbìnrin ń fún mi lóbòdó nulé dáadáa kò sí nǹkan tó máa mú mi pé mo fẹ́ ṣe máa mú pé. kí ni experience tẹ́ rí pẹ̀lú àwọn obìnrin because èmi ní experience àwọn nǹkan tẹ́mi dẹ̀ rí mo rí pé àwọn ọkùnrin gan làágùn wọn sunkún ìlọ́pọ̀ ọkùnrin jìyà nínú marriage ṣùgbọ́n àwọn aláàbò amàbòsí ṣe amẹ́kún èké sí. nǹkan tí mo fi like show yín ẹ má bínú pé mo dára ọmọ tí mo fi like show yín nìyẹn pé kò sí obìnrin orí YouTube máa ti wò ẹ máa ti ń ṣe show yín tán kí n tó rí bí mi wà live pé kò sí obìnrin tó máa wá sọ́dọ̀ yín tẹ́ kó máa sun ẹkú wá pé ẹ mọ̀ pé torí pé ẹ jẹ́ obìnrin pé ẹ mọ̀ pé nǹkan tó bá jẹ́ irọ́ ẹ mọ̀ pé wọ́n lè ní pé ẹkún àbòsí most of the time ọkùnrin kọ́ ló máa ń dá wàhálà lẹ̀ obìnrin máa ń dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ ni but mi pé ìlú tá a wà yìí Amẹ́ríkà lèmi ti bá yín sọ̀rọ̀ mi pé wọ́n fi àyè gbà wọ́n pé ẹ mọ̀ èèyàn ògùnrin pé fẹ́ máa lo obìnrin náà èèyàn gbàdúrà kí ọ̀ lo obìnrin omi ìdẹ̀lẹ̀ fún ọmọ nǹkan obìnrin bọ̀ wọ́n mọ̀ pé àdéhùn òbí àwọn ọlọ́mọ àgbè lẹ́yìn ẹ̀ tí wọ́n máa ń fẹ́ lo agbára ẹ pé yà
pé òótọ́ ni àwọn nǹkan tó bá wà wọn làwọn lè ṣe nǹkan tó bá wà wọn tó bá dẹ̀ rojọ́ lẹ̀ báyìí. Ìjẹ́ yìí feel pé ọkùnrin máa sọ fún obìnrin pé mi ò ní fẹ́ yàwó mi o, àbí kó jẹ́ kóbìnrin yẹn mọ̀ láti lẹ̀ pé ó ṣeé ṣe kí n fẹ́ yàwó mi tẹ́rí bọ́n ṣe ń pa àwọn ọkùnrin sìn irú tó pa ọkọ ẹ̀ ní Nàìjíríà nísìn torí pé ó rí pé ó fún àti irú tí sáré ó sọ tí gbogbo ayé fẹ́ pa nítorí pé ó dóbìnrin lóyún. Ìjẹ́ believe lórí irú nǹkan báyẹn àbí irú ìtọ́ ni pé táwọn èèyàn wọ́n sì pé gbọ́kọ̀ rẹ̀ ìjẹ́ yìí believe ní irú nǹkan báyẹn ẹ feel pé kò ń ṣe pé wọ́n ń bully àwọn people. Mi ò àárín yẹn náà mo ò lè sọ sí yẹn bọ̀ tí gbádùn bá wà lẹ́fẹ̀ẹ́ mi ẹ jẹ́ kò sí nǹkan tó lè mú mi sọ pé mo fẹ́ èèyàn lè promise obìnrin pé òun ò ní because èèyàn ń ṣe angel nǹkan tó la tó wà ní ọ̀la èèyàn mọ̀ nǹkan tó wà ní ọ̀la tó lè ṣẹlẹ̀ ní moment. ẹ jẹ́ káwọn sọ̀rọ̀ ó yà ń gbọ́ yín. ṣé ẹ̀gbọ́n kan tó ṣẹlẹ̀ mọ́ mi ní ọgbọ́n ọmọdé tèmi ṣe rí àwọn ọkùnrin gbà mí ṣe rí ìgbà tá a bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn ìlérí tá a lè ṣe nǹkan tá a lè ṣe àmọ́jọ́ ọ̀la a máa sọ pé ìwọ nìkan mo máa fẹ́ so tó díẹ̀ bá ti wà lọ́wọ́ ọkùnrin ó máa nasẹ̀ síta nǹkan tó máa ń fa wàhálà nìyẹn pé ó dẹ̀ ti promise mi pé nǹkan báyìí ló máa ṣe wáyé tó fi jẹ́ pé ìgbà tí change wá ló fi lọ fún ẹlòmíì lóyún sẹ́mọ̀ nǹkan tó máa ń fa wàhálà ń gbà mí nìyẹn tí èmi bẹ́mi ṣe wáyé ìgbà tí èmi kọ́kọ́ marry tíyàwó mi béèrè pé wọ́n á ní tọ́nà bá kọ́ pé o máa jẹ́ nìkan o máa jẹ́ nìkan bọ̀ tọ́nà ò bá kọ́ sẹ́mọ̀ so mo ti sọ yẹn fún kì í ṣe pé dórí òbò jẹ́jẹ́ pé ó dẹ̀ ti sọ fún mi bẹ̀rẹ̀ pé so tó bá wá fún pé a máa yọ̀bẹ mọ́ra wa ṣẹ́gẹ̀tì ni àwọn ọkùnrin gbà mí a máa fọwọ́ ara wa fa nǹkan tí ò yẹ ká fà débi pé ìgbà tó bá jẹ́ pé a ṣẹ̀ wà nínú ìgbéyàwó yẹn. ọkùnrin máa promise pé wọn ò ní fẹ́ yàwó mi. yes fún èmi ò lè promise pé mi ò lè fẹ́ pé ìwọ nìkan ẹ mọ̀ àmójú tó máa mọ́lẹ̀ tó máa mọ́ lọ́la. ẹ ṣe gan. tó bá faramọ́ ìgbà tá a ṣe wà ní. ẹ̀yin sì ṣé ẹ̀yin ò kí ń dóbò ń ta ṣé ìyàwó yìí nìkan lẹ̀ ń dó. ṣé mi mà. ẹ̀yin tẹ wọ blue yìí. tẹ́lẹ̀ ìgbà tí mo wà ní Nàìjíríà òun nìkan ni mo lè parọ́ mà èmi sọ fún ìgbà tí mo wà ní Dubai sí mo ní going to 4 years mo ní ọmọ wa o ìgbà tí mo fẹ́ wálé COVID-19 wà so mi ò lè dúró mọ́ so òun nìkan kọ́ mà mi ò mọ́ mi mọ́ ń dùn mo lè. èmi ò tí ì báyọ̀ kan ṣe o but èmi ò rí òbòdo but ìyá mi ó máa ń gbé Saudi ẹ̀ ń jẹ́ nǹkan tó ń jẹ́ dùn ọkàn fún mi nígbà míì so ìgbà tẹ dá ṣàbáríkò ló lẹ̀ èmi náà ẹ mọ̀. ṣàbáríkò ló lẹ̀ ẹ má wọrí ẹ jẹ́ kí. mo ti bá yín sọ̀rọ̀ lórí WhatsApp ẹ gbọ́dọ̀ mi ẹ reply mi padà tẹ bá rántí. ẹ jẹ́ fún ilé expo tó bá máa wà láì mo máa fún àwọn èèyàn ní 12 hours kí wọ́n fi register for free not ọkùnrin obìnrin nìkan. obìnrin okay. 12 hours kó fi register for free so after 12 hours ó máa block then people will start paying the first 12 hours free ni fún obìnrin nìkan obìnrin á ti wà bẹ́ẹ̀ káwọn obìnrin tó lè so ẹ relax ẹ má jẹ́ ká ṣe bí àwọn tó kù ṣe ń ṣe mọ́ torí àwọn èèyàn ti pọ̀ nídìí matchmaking kò tiẹ̀ wá make sense mọ́ nísìn so website yẹn people will go there tẹ́ bá wù yẹn tẹ́ bá fẹ́ kó rí picture yín ló máa rí picture yín you don't have to put your real name gan so everything. Yeah, we're waiting for you now. So the only we're waiting for this collection. So it's just to protect and marry. He's doing it now. They are doing now? Yeah. So, relax. You guys will be empty or breaching over to decide like ẹ sọ fún mi gbà ẹni pé kí n fún yín nọ́mbà kẹmi ní ẹmọ mi ìfẹ́ gbéra mi kó má di pé mọ́mí all right ma ẹ ṣe gan ma ẹ tún fẹ́ máa wo kíní tẹ́lẹ̀ so kò láìkí ṣó yín kò ẹni kí n fún yín nọ́mbà tẹ́ bá rántí lórí WhatsApp pé kẹ́ lè pé bẹ́ẹ̀ ni mo ní pé mo fi sọ pé kẹ́ má bínú pé kò ń ṣe pé mo fẹ́ ẹ máa rántí mi ẹ máa rántí mi. ìrántí wọn sì lóko. ẹ jẹ́ ok ma ẹ ṣe ma. a ti ṣe fàájì lórí iṣẹ́. ok ẹ ṣe ma. mi tí robìnrin kò sọ̀rọ̀ man.
Hello? Emma, class ṣàlàáfíà ni o. Adúpẹ́ àti nǹkan. Ṣé ni it's married? Ben, yeah. How many years? I think like 4 years now. No, don't do that. By now, kò tí yẹ kó dóbò ń ta o. Huh? Kò tí yẹ kó dóbò níta. Why? 4 years ṣé what is 4 years ṣì kéré? Yeah, it's good you say, yeah. But 4 years ṣì kéré. Okay. All right. Hello, ma. 4 years ṣì kéré. Kò tí yẹ kó dóbò ń ta. No, oye yín náà, yẹ kó yé yín náà. Oye mi o ṣe ní sùúrù ṣé o dóbò ń ta bó dóbò ń ta for 4 years marriage ṣé o sì dóbò ń ta. No, mo ṣe rí ìgbà kan ni. No, tó bá ti ń dóbò ń ta, wàá kàn ṣe ó ti yé mi má wọrí. Mo ní mo ṣe ìgbà kan sẹ́ ìgbà kan. Kí ló dé? Just one time. So o ṣe mọ́ǹsì. No. Kí ló mú lọ ṣe one time yẹn? Ìgbà yẹn náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé I need to be honest with you. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé time yẹn ìyá mi ó ṣe bí gbọ́ngbà yẹn ní sẹ́gẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ìgbà yẹn nìyẹn so ìgbà yẹn wọ́n ní pé like ẹ mọ̀ pé wọ́n ní pé ó dà ní pé bí i 3 or 6 weeks pé kò gbọ́dọ̀ dẹ́ni pẹ̀lú ọkùnrin so and I can't wait for that long. Okay. So nǹkan tó ṣẹlẹ̀ ìgbà yẹn nìyẹn so and ó dẹ̀ mọ̀ so later ó get ṣá so and that's it. Okay. But yàtọ̀ sí yẹn ṣùgbọ́n náà ó believe pé àwọn ọkùnrin náà máa ń sunkún nínú marriage pé kò sí obìnrin nìkan ló ń sunkún. No, normal thing ni. Okay. Jẹ́ ká gbé lómi wọlé. Drop. Okay, thank you. Yeah. Ọmọ nìyí. What is it? Where is this money that's been? Okay. I've been calling you. Yeah, I think I've accepted you. So I'm expecting you to come in. Hello, ma. Is this money? Hello. Yes, money. Minima. No, Emma Cote. Mo ní nǹkan kan tí mo fẹ́ sọ. It's very important. And then, mo dẹ̀ tún fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Hello, ma. Mo aláwọn tó ti marry mo fẹ́ bá sọ. Àwọn tó ti marry. No, ma. Àti nǹkan tí mo fẹ́ sọ is very important. Ó wà important. Ẹ jọ̀ọ́. Mi rẹ̀ bá pèsè orí kí n bá yín argue. Ẹ jẹ́ kí n sọ tinú mi. Mo fẹ́ sọ nǹkan. Ẹ jọ̀ọ́. Cherry, ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Àti nǹkan and then ẹ jọ̀ọ́ ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ pọ̀ yẹn máa jẹ́ private ẹ jọ̀ọ́. Go serious. Ó ní nǹkan tí mo fẹ́ ó ní issue kan tí mo ní. Mo kàn fẹ́ brief. Jẹ́ kí n gbọ́rọ̀ nínú married man. No, ẹ gbọ́ ti tèmi ná. Sherry, brother mi kan sọ̀rọ̀ àwọn náà dárò yẹn sílẹ̀ pé ẹ máa bí wọ́n léèrè pé ṣé wọ́n ti marry àbí wọn ò tí marry. Ìyẹn kọ́ ní issue. No, my program. Auntie, mi ò bú anybody. Listen, you have to listen to me. Let me talk. Okay, ma. Ẹ má gbé mi wálẹ̀. No, I will bring you down. Ṣé ti marry? Okay. Ben, mo ti marry. Marriage mi lọ bí ọdún mẹ́rin nísìn. Bí ọdún mẹ́rin. Yóò sì ṣe yóò ṣe dóbò ń ta. Mi ò lè sọ pé mi ò ṣe ń ta. No, kò yẹ kẹ́mi ṣe. Ẹ jọ̀ọ́ mà, ṣe rí nǹkan kan, to be honest, mo like program yín, mo dẹ̀ máa ń gbọ́ dáadáa. Even there was a time tí mo chat pẹ̀lú yín lórí WhatsApp. Bẹ́ẹ̀ béèrè àwọn questions kan mo kàn wọ́n pé okay jẹ́ kí n ṣe slow down.
ṣe rí àwọn nǹkan kan wà èèyàn kan sọ nǹkan kan ṣáájú ó ní ó máa ń da kí àwọn ọkùnrin jẹ́ kí àwọn obìnrin mọ̀ pé ó likely kó má lọ jẹ́ pé ìwọ nìkan ni mo máa fẹ́. Ó ṣe rí ìgbè míì bóyá torí ìfẹ́ tó wà ń bẹ̀ a máa promise a kì í lè rí ọjọ́ iwájú pé nǹkan kan lè ṣẹlẹ̀. Irú èmi ṣe rí ní tilẹ̀ tọ́lọ́run kò wù mí kí n ṣe but along the line àwọn nǹkan kan tó jẹyọ jẹ́ kí n jáde. Mo nífẹ̀ẹ́ ìyàwó mi mo nífẹ̀ẹ́ ìyàwó mi òun gan mọ̀ pé mo nífẹ̀ẹ́ to the extent tó jẹ́ pé tá a bá jọ ní nǹkan pọ̀ ṣe rí ìjọ kan mo wá pe ọ̀rẹ́ mi jókòó mo ní gbọ́ ṣé àwọn béèrè tí n bá béèrè nǹkan báyìí ṣó dà ọ̀rẹ́ mi yẹn ní kò dáa kí n má máa béèrè bẹ́ẹ̀ nǹkan tó máa ń jẹ́ kó ṣakọ nìyẹn tó dé mi máa béèrè bẹ́ẹ̀ ṣé bí mo ṣe ṣe yẹn dáa ṣé mo tẹ́ ẹ lọ́rùn ṣé mo láwọ̀ bò ẹ dáadáa mi ò nídìí àti parọ́ fún yín ẹ dàgbà jù wá lọ ṣé ó yẹ yín mo máa béèrè lọ́wọ́ ẹ̀ ìyàwó mi wà ń bí mo máa béèrè lọ́wọ́ ẹ̀ ṣé mo ṣe bó ṣe ní kí n ṣe mo style tí mo fún ẹ ó dẹ̀ máa ń sọ ní tilẹ̀ tọ́ lọ́hùn á ní ó tẹ́ òun lọ́rùn mo ṣe dáadáa ṣùgbọ́n àwọn nǹkan kan wà nù wà ẹ̀ tí mi ò mọ̀ kó tó dé pa mari one ṣẹ́rí ìyàwó mi like tó jẹ́ pé ó máa masturbate dáadáa. ṣé ìyàwó yín. Bẹ́ẹ̀ni ìyàwó mi máa masturbate mi ò mọ̀. ó good pẹ̀lú dídọ́kùnrin dẹ̀. Bẹ́ẹ̀ni ó máa ń lo vibrator ó dẹ̀ nígbà táwa mari ó máa ń pretend fẹ́mi pé bẹ́ẹ̀ ni kò fẹ́ràn oògùn a ò fẹ́ràn okó. Ọjọ́ tí mo kọ́kọ́ máa rí pé ìyàwó mi ní vibrator ńlé ìjọ yẹn mo kàn lọ because oníkálukú wa ló ní night jẹ́rí ibi iṣẹ́ mo wà báyìí tí n bá ti jáde láàárọ̀ ó lè tó nǹkan bíi 7, 8. Amẹ́ríkà kọ́lọ̀ ń ṣàánú wa ìgbé mi 10 because n bá kúrò níbi iṣẹ́ ní 6 màá tún lọ ṣe DoorDash. So ìyá mo kàn ń wo inú drawer àjọ kan mo bá rí nǹkan náà mi ò mọ̀ mo rí tán kọ little pleasure sára páálí yẹn. Wọ́n kàn kọ little pleasure mo wá wò pé little pleasure mi ò kúkú mọ̀ ṣe bá rà oko lè ní bọ́ mo mọ̀ pé little pleasure kí ló ń jẹ́ bẹ̀ mo bá mú páálí mo ṣí kí lélẹ̀ mo mú jáde mo rí bọ́tì ẹ̀ mọ̀ bí ọ̀fà náà bí mo ṣe tẹ̀ báyìí mo ní nǹkan náà tó ṣe gírrrr mo ní vibrator lélẹ̀ ọmọbìnrin ti pa mí mo mú padà bẹ́ẹ̀ ni pé mi ò rí ìgbà tó di weekend yẹn ó wá ń ṣerun ẹ̀ lọ́wọ́ mo wá lọ síbi drawer yẹn bẹ́ẹ̀ ni pé mi ò tí ì rí rárá mo wá fa kinní yẹn jáde mo bá rí pálí yẹn mo bá ní queen I'm sorry what's this ó ní don't worry mo ní what is don't worry is this not vibrator lélẹ̀ now vibrator ni. kò jẹ́ kí gbàgbé dán ní sẹ́rí ní tilẹ̀ tọ́lọ̀ kì í ṣe pé kò ń gbà bọ̀ ìgbè míì wà tó jẹ́ pé tó kó mi bá lè bá ní ó yá ó máa kọ̀. tó yẹ yín ó máa kọ̀ to the extent tó jẹ́ pé mo ti sọ̀rọ̀ yìí fún pásítọ̀ mi pé kí ní báyìí ọmọbìnrin yẹn á jẹ́ ń wò ta wọ́n ní kí n má wò ta ókè tí mi ò bá wò ta màá máa masturbate. Because bí ìgbà tó jẹ́ pé ó fẹ́ pa mí ni. So ó wá ń sọ fún mi pé vibrator ni mo ní fine vibrator mo dẹ̀ máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé mi ò ṣe tó ṣé mi ò ṣe because ìgbẹ́mí wà tó jẹ́ pé àwọn ọkùnrin ṣe rí ó possible kóbìnrin pretend fún yàn ń gbẹ́ mi tẹ́ bá bóbìnrin sùn. Because wọn ò ní fẹ́ jẹ́ kẹ́ wò ó pé àṣẹwó làwọn mo dẹ̀ jẹ́ kó yẹn gbé wo ọkọ ẹ̀ lèmi jẹ́ tó bá fẹ́ jẹ́ ńlá òbò ẹ̀ sọ fún mi mi ò ń tijú ẹ̀ nǹkan kí nǹkan tí mo bá ṣe pẹ̀lú ìyàwó ilé mi nu ilé kì í ṣẹ̀ṣẹ̀ tí mo bá lá òbò ìyàwó mi ní ṣe bí mò ń fọ pátá ẹ̀ ó dẹ̀ ń fọ pátá tèmi tí ìyàwó mi bá lá okó mi ní kì í ṣẹ̀ṣẹ̀ mo dẹ̀ jẹ́ kíkíní iye nígbà tó wá ní òun ó wá ra vibrator mo wá béèrè lọ́rùn pé ṣé mi ò ṣe tó ni ó ní mò ń tẹ́ ẹ lọ́rùn ó tún ní mò ń tẹ́ òun lọ́rùn mo dẹ̀ ń lá òbò ẹ bó ṣe yẹ kí n la ó ní yẹn kí wá ló wá ń kọ̀ sí kò ní any answer tó lè fún mi. ẹ̀yin ìdá ìyá mi ní tilẹ̀ tọ́lọ̀ mo ní fídíò kan lọ́wọ́
nísìn tó jẹ́ pé mo kàn dé láti bí iṣẹ́ mo máa ń ṣe náìtì náà mo délé bí mo ṣe délé mo yí lọ sáyé ìyàwó mi nígbà mo yí lọ bẹ̀ mo ní pé gbogbo bíbá ìtutù náà mo bá fọwọ́ sí ibẹ̀ yẹn bí mo ṣe fọwọ́ sí mo gbóòórùn ẹ̀ mo ní pé ìyàwó mi ti masturbate kílẹ̀ tó mọ nígbà tẹ́mi ò sí nílé ó ti dà sí gbogbo orí bẹ́ẹ̀dì mo wá ẹ wo ẹ jọ mà kí mi ò parọ́ fún yín o fídíò yìí tẹ́ bá ní send ẹ̀ sí yín tẹ́ bá lè fún mi máa send ẹ̀ sí kẹ́yìn náà wò mo wá fídíò ẹ̀ mo wá ń sọ̀rọ̀. +44 Hello ma mo fẹ́ kọ nọ́mbà yẹn lẹ̀ ni mi ò ní bóyá màá send text message sí lórí WhatsApp later màá send message sí lórí WhatsApp pé mi mo sọ̀rọ̀ nǹkan bá. ṣe rí fídíò yẹn even kan message later. Okay. Mo ti rí. Bí mo ṣe máa mo ti screenshot ẹ̀. So mo wá ṣe fídíò yẹn. Mo wá padà síbi iṣẹ́. Mo send sharing nǹkan kan pa ẹ̀. Ó máa ń parọ́ díẹ̀díẹ̀ o. So ti àwọn nǹkan èmi wà. Bed. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn sharing kíní yẹn dẹ̀rẹ̀ ẹ̀dùn ọkàn ló máa ń jẹ́ fèmí because you make me feel as if máa ń jẹ́ kí nǹkan tó jẹ́ kẹ́mi gangan jáde lèmi ń sọ yìí o. Torí mi ò ní parọ́ fún yín ẹni gbọ́hùn mi ti ń gbọ̀n because ó máa ń pa mí lẹ́kún ni. Ṣé kí wá sọ nǹkan kan fún yín sà ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín sà ẹ believe me ṣé mo kọ́ ìyàwó yín obìnrin mi kò kí ń derive pleasure kò kí ń reach orgasm through penetrative sex through pé kẹ́ dó wọn ó máa bá yín sùn láti satisfy yín. Òótọ́ ni mò ń sọ fún yín. Even ìwé sọ wípé the best way tí obìnrin fi lè jẹ́ orgasm ni pé kẹ́ lá òbò ẹ̀ kẹ́ finger ẹ̀ obìnrin ò really nídìí okó láti dàmíra. So irú obìnrin yẹn tó bá ń satisfy yín tó jẹ́ pé toys yẹn òun ló máa ń mú òun dàmíra n tó yẹ kẹ́ ní interest nínú ẹ̀ ń pé bẹ́ẹ̀ ṣe lè jọ máa lò ó tó yẹ pé tẹ́ ẹ bá ti satisfy ara yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fi toys yẹn ṣe é dàmíra. ṣe ìyá mi bọ ṣe rí mo ti sọ àwọn nǹkan kan ṣáájú pé kò dáa kí tọkọtìyàwó máa farapamọ́ fara èmi gbàgbọ́ pé ó farapamọ́ fún mi bẹ́yìn ṣe láì kò bá ti là á fún mi bẹ́ẹ̀ ṣe rí kò séèyàn kankan tó ń mú ẹ jẹ́ n sọ kíní kan fún yín ọkùnrin ń sùn lé àyà kiri èèyàn máa ń tibẹ̀ ń gbé nǹkan tí ò yẹ kéèyàn gbé. Kò mú èmi kẹ́mi jáde o mi ò lè mo ti jáde náà Mo wá fẹ́ bèèrè kankan lọ́wọ́ ṣé wọ́n ti abẹ́ fún ìyàwó yín àbí ìyàwó yín nìdán. Ó nìdán. Tí ìyàwó yín nìdán nǹkan tẹ́ ṣe yẹn mo fẹ́ tẹ́ bá ti délé ẹ lọ take advantage of mo toys tó ń lò yẹn. Tó ti yẹ yín pé jókòó bíi pé my dear mo kò fẹ́ mọ adùnnú toys yìí. Because ẹ má jẹ́ kí n tọ̀ yín irú obìnrin bẹ́ẹ̀ yẹn ó lè má kò ní kàn pẹ̀lú okó ó ṣe gbogbo obìnrin ló ń kàn pẹ̀lú okó that is the problem but because our Nigerians kì í invest lórí sex toys ṣé láwọn sex toys kan àwọn bible tó túmọ̀ sí pé à ń láti ní nílé tẹ bá fẹ́ kí ìyàwó yín kó máa gbádùn okó tẹ bá ti fẹ́ kí ìyàwó yín kó ṣe ẹni tó máa ń dání through okó ẹ máa lọ ra àwọn sex toys kan tó wà tó jẹ́ pé ó máa ń vibrate nínú òbò orí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ yẹn so èmi ti ṣèbínú. Jẹ́rí kì í ṣe pé bóyá pé mo fi ṣèbínú náà lọ títí mo sọ àwọn nǹkan kan mo ní kò jẹ́ kí n feel bí ọmọ ọkùnrin ó dẹ̀ jẹ́ kí n lọ tẹ́sì
nǹkan tó jẹ́ kèmí jáde nìyẹn nítorí mo fẹ́ yẹra mi wò torí pé bóyá mo pé àbí mi ò pé. Ó dà 17 seconds remaining. Okay, ó dàbọ̀ mà ẹ jẹ́ ń jáde. Wàá má wọrí àkọ́kọ́. Okay mà ó dàbọ̀ mà. Báwo ni mo lè ṣe o mi ò mọ̀ pé bóyá ẹ lè yọ mí o.